adúpẹ́ fọ́lọ́run ọba tó tún pa amọ́dásìkò yìí ọba tó a lọ a tún padà wá aláǹbọ̀ ọlọ́run sì jẹ́ kí èròǹgbà wa kó ṣe déédé pẹ̀lú tiẹ̀ gbogbo ọpẹ́ gbogbo ìgbógbogbo kó jẹ́ ti ọba dániwáyé lónìí àti wà lọ́dọ̀ wòlíì ọlọ́run alààyè ni Prophet Michael Olohumbe olùdásílẹ̀ àti lórí ìjọ God Life Ministry tó wà ní àdìyàn ọlọ́mọwẹ́wẹ́ ní ìpínlẹ̀ Èkó. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ogun àti ògo. Ọ̀tọ̀lógún ọ̀tọ̀lógó. Ọlọ́run ká ìsọ ní gbogbo nǹkan tí ojú ológo bá rí nítorí ògo ni. Bàbá kí lógun kí lógo? Ẹ ṣé gan olóòtú. Mo gbàdúrà fún ojú tó ń rí mi k'Ọlọ́run fi ògo kó fi borí ogun fún yín ní orúkọ Jésù Olúwa wa. Ohun tí ó ń jẹ́ ògo ohun tó dára ni, ohun tí ó dẹ̀ wù Ọlọ́run ni fún ènìyàn ni, ṣùgbọ́n ogun kì í fún ògo láyè. Kí n sọ báyìí kó tètè buyọ. And then ogun máa ń pa ògo mọ́lẹ̀. Ìdí tó gun ẹlòmíì máa ń sọ pé ayé kan lè fọwọ́ aago sẹ́yìn ni wọn ò lè pa kádàrá dà. Bàbá níwọ̀n bá ń gbà tí èèyàn ń pé 60 látòrí 12 years wọ́n ní ọmọ yìí ó máa kọ́lé mẹ́rùn-ún. Ọmọ ológo ni. Ọmọ ológo ni o. Ọmọ ológo ni o. Ó máa lọ sí ìlú àwọn òkèèrè ńláńláńlá. Ó máa ṣe rere o. Ó tún dé 24 wọ́n ní ọmọ yìí ó máa dára o. Ó máa in fact ọkọ èèyàn gidi ló máa fẹ́ o. Marriage ẹ̀ máa dùn tó bá ti marry báyìí gbogbo nǹkan ẹ̀ máa bẹ̀rẹ̀ sí dá. Ó tún pé 45 wọ́n ní ọmọ yìí bó ṣe ń ṣe yẹn láyé wọn máa ju ogun sí. Tí ò bá ṣọ́ra wọ́n máa fogun yẹn pa ògo rẹ̀. Nítorí pé báyìí náà máa bẹ̀rẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ látòrí school ẹ̀ kọ́ má jẹ́ kọ́ ṣe àṣeyọrí. Tọ́ bá rí bíi pé ó borí ńbẹ̀ yẹn wọ́n á dúró dè níbi marriage gbójọ́kùnrin àti obìnrin. Ó lè máa ní ìjákulẹ̀ àti fẹ́yàwó àti fọ́kọ. Ó lè fọkọ tán sìn ọkọ tó ríyàn pé I love you kó wọlé tán kó ṣe nǹkan kéré kí ló tó gbé kí ní ẹ sórí fridge wàhálà dé ọkọ bẹ̀rẹ̀ sí lù. Kò kí ń yízì kọ́kọ́ kó lùyàwó ẹ̀ tí ó bá ń ṣe pé nǹkan kan wà níbẹ̀ kò yẹ yín sìn. Àwọn ogun yẹn ó máa kọjú sí ògo yẹn jọ́sán ti mọ̀ pé tó bá ti marry gbogbo nǹkan ẹ̀ ti dáa. Now wọ́n dẹ̀ ti rí pé ó ti marry nǹkan tó ń fẹ́ fún ni pé bó ṣe máa kúrò níbi tó marry yẹn kọ́rọ̀ ẹ̀ lè dàrú padà. So tí ò bá múra kó súnmọ́ Ọlọ́run kó képọ̀ Ọlọ́run k'Ọlọ́run yan àwọn àyànfẹ́ kán jọ gbàdúrà kó lè borí ogun yẹn. Bàbá tó bá lọ ṣe rẹ̀wẹ̀sì tógun yẹn bá ti pọ̀ ju ògo lọ ògo yẹn bàjẹ́ nìyẹn. Nítorí pé ògo yẹn máa papà ṣẹlẹ̀ nínú fámìlì yẹn ó lè jẹ́ lórí ọmọ ẹ̀ ṣùgbọ́n lórí tiẹ̀ kò sógo yẹn mọ́. Ó lè má lọ bẹ́ẹ̀ yẹn ó lè má rí tán kó nǹkan máa lọ kó jẹ́ níbi iṣẹ́ ẹ̀rí kẹ́yàn kán dẹ̀ máa purọ́ ọmọ kán máa takò báyìí bó jẹ́ business ló ń ṣe wọ́n lè dàbí lùlù tẹ́ pé kán ṣáàlì ògo yẹn ṣáà ni. Bẹ́ẹ̀ tó lè jẹ́ pé àyè ńlá kan wà ọ̀nà méjì lọ́lọ́ máa ń gbà ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn ó fún ọ̀nà yẹn pọ̀ torí Bíbélì sọ pé ọ̀nà rẹ̀ ẹnìkan kò mọ̀ àwa má rí ìdí ni. Ẹlòmíì ogun ló máa lé débi ògo. Tógun bá dẹ̀ léèyàn lọ́wọ́ ó máa ń dé stage kan tógun yẹn bá pọ̀ tó bá yẹ pé ògo ńlá léèyàn ní ogun yẹn máa fẹ́ pa èèyàn. Bẹ́ẹ̀ tí Ọlọ́run bá like èèyàn tó bá yọ́nú síyàn kí lẹ mọ̀ tó máa ṣe. Arákùnrin kan wà ní jail mò ń sọ fún pé ìwọ tó wà ní jail yìí nítorí ògo ẹ lọ́lọ́run ṣe tì ẹ́ mọ́lé o. Àwa wò wá pé báwo ni Ọlọ́run ṣe máa tì wọ́n lé nítorí ògo. Ọlọ́run ò ṣe òun lóore instead of tó máa fi tì wọ́n mọ́lé. Àmọ́ ní nígbà tẹ́ pé ògo yẹn náà ló ń bí ayé nínú bó ṣe ń rọ́wọ́ yọ báwo lọ́lọ́run ṣe máa dúró òun pẹ̀lú àwọn ọ̀tá wọ́n máa jọ àgbà ọ̀nà ibì kan náà kò ń ṣe pé Ọlọ́run ò lè gbàbẹ̀ ṣùgbọ́n Ọlọ́run máa ń fẹ́ fi àjùlọ hàn ọ̀tá nítorí ẹ̀ Ọlọ́run á ṣe kí ni á fún wọn chance bóyá lè ronú kúwàdà ṣùgbọ́n tí wọn ò bá gbọ́ wọ́n máa ṣègbè gbẹ̀yìn ẹ̀rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ta lọ́lọ́run máa ń torí ọ̀tá yẹn ó lè jẹ́ náà àwọn ọmọ ìyá ó lè jẹ́ náà àwọn ọmọ bàbá ẹ wo Jósẹ́fù àwọn ọmọ ìyá àwọn bàbá ẹ̀ lògo ẹ̀ bẹ́ẹ̀
ó ti rí ògo yẹn rẹ̀ ti sọ fún wọn wípé gbogbo wọn ń forí balẹ̀ fún wọn pé kí wàá lògo ẹ tí gbogbo orú àwọn yìí àti ìyá àti bàbá tó ń forí balẹ̀ fún ẹ òṣùpá ìràwọ̀ ó ń forí balẹ̀ fún wọn irú ògo wo wá ní ògo ẹ ògo Joseph jẹ́ ògo afẹ́fẹ́ afẹ́fẹ́ fẹ́ síbi ohùn nígbà tó hùn àtòru àtọ̀sán àti gbogbo ìgbà ògo Joseph jẹ́ ògo ọjọ́ so ó ju ògo òrùn lọ nítorí pé nígbà tó òrùn máa ń yọ ó dẹ̀ nígbà tí ìràwọ̀ máa ń tàn ṣùgbọ́n tá a bá wo ògo yẹn ó lọ even ó tóbi títí ọba tó tóbi jù lágbàáyé ògo yẹn tún lọ tóbi jù lórí ẹ̀ so irú ògo bẹ́ẹ̀ àwọn ayé ò ní fẹ́ kó gbérí ipe àwọn bí wọ́n ọmọ ìṣojú aránṣẹ́ bí ẹ kó tún wá pè wá ránṣẹ́ pàápàá ẹlòmíì tó travel gbẹ̀rẹ̀ ọmọ yín kọ́ ni àná ló lọ sí Amẹ́ríkà yéè àná níta nílò Amẹ́ríkà àná ló lọ Benjo àná ló lọ London yéè ọ̀tá ò ní sọ̀rọ̀ a kú oríire o àbí kọ́ mú lẹ́tà fún pé gbà ó fẹ́ ṣe wedding ni irọ́ náà pa o irọ́ náà pa arógòbògò jẹ́ ni wọ́n afayọ̀ bògò jẹ́ ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ pọ̀ bẹ́ẹ̀ kò dẹ̀ sẹ́ni tí ò ní wọn nínú ìdílé ẹ̀rí kò dẹ̀ sí nǹkan méjì tógun yẹn fi ń dìde nítorí ògo ni o bàbá apá Joseph mọ́nú irin títí ògo rẹ̀ fi búyọ Ọlọ́run ló mọ exactly time tóun ti pèsè ògo yẹn láti búyọ ṣùgbọ́n àwọn ọ̀tá wọ́n máa rábàbà nídìí ògo yẹn láti má tiẹ̀ fún láyè àbí kó fún sinmi tán bá rí pé àwọn ò rí mú wọ́n á gbèrò pé káwọn pín ògo ẹ̀ wọ́n á ní káwọn pín ìyẹn ni Jésù sọ Olúwa ṣe sọ̀rọ̀ kan ó ní kò ń ṣe pé àwọn èèyàn yìí náà gba ẹ̀mí mi èmi mi ni fúnra mi ni mo fẹ̀mí lélẹ̀ nítorí àwọn àyànfẹ́ kó má dàbí pé wọ́n pa ògo ẹ̀run ó wá kú ó wá lọ sí ìsà òkú ó wá gbà torí kí Jésù tó dé wọn pe Jesus lẹ́yìn God death náà pé ẹ̀mí méjì tó wà nìyẹn Ọlọ́run àti ikú àwọn nǹkan méjì táwọn èèyàn dẹ̀ bẹ̀rù nìyẹn ṣùgbọ́n nígbà tí Jésù dé torí pé ikú làwọn èèyàn ń bẹ̀rù láti bẹ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀nà Ọlọ́run nù Jésù wá láti fi ìran hàn wá ìran ìjìnlẹ̀ hàn wá ìran ìjìnlẹ̀ tá a dẹ̀ ti mọ̀ ó wá kú lójú wa a dẹ̀ rí pé wọ́n sìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó wá tún jí dìde láti fi hàn pé àjíǹde wà ó dẹ̀ gòkè ọ̀run lójú gbogbo èèyàn kí wọ́n lè rí pé òun ni àkọ́bí nínú àwọn òkú ògo yẹn ò parun sà ògo yẹn ò dàbí ògo àwọn ìránṣẹ́ mìíràn tó lọ́run rán wá sáyé ògo yẹn ò parun ṣùgbọ́n ògo yẹn ò bá tẹnìkan wí ògo yẹn wà fún gbogbo ẹ̀dá ènìyàn gbogbo iṣẹ́ ọwọ́ lọ́run pátá òun lògo Kristi wà fún àfẹnitọ́lọ́run bá tàn mọ́lẹ̀ fún àfẹnitọ́lọ́run bá wọn ìfòye ẹ̀yẹ bẹ́ẹ̀ náà ni ògo àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe wà mo sọ fárákùnrin ẹ̀mú náà tiẹ̀ mọ́lé bíi Joseph ní ìsìn òun banújẹ́ mo ní Ọlọ́run fẹ́ ṣe ẹ́ lóore ni nígbà tí Jeremiah wà ní gbòòròsà Jeremiah ò ní sinmi kí lẹ mọ̀ tọ́lọ́run ṣe Ọlọ́run rán wọ́n lọ tì mọ́lé wọ́n lọ jù sínú kòtò nínú ìwé Jeremiah chapter 30 verse 1 wọ́n lọ tì Jeremiah mọ́lé nínú inú kòtò tí Jeremiah wà Ọlọ́run lọ bá Jeremiah ọ̀rọ̀ Ọlọ́run lọ bá ó tún sì ń fọhùn jáde tó jẹ́ sọ wáyà gba ayé lẹ́nu ìjọ tí Jeremiah jáde nínú kòtò ká ní Jeremiah ò wọnú kòtò yẹn kàn jù sínú kòtò bàbá wọn máa pa Jeremiah Jeremiah ò dẹ̀ ní nípìn kankan láyé ìgbóhùn ṣe rere á kàn ṣiṣẹ́ Ọlọ́run lásán kò ní ní èrè ṣùgbọ́n ìjọ tí Jeremiah jáde nínú kòtò ìjọ náà ni ọba ló fún nílẹ̀ ló fún lówó tó máa fi kọ́lé ló fún ní gbogbo nǹkan pátápátá kò wá yé asán nítorí ẹ kò sẹ́ni tọ́lọ́run rán wá sáyé tí ò fún ní mẹ́sẹ̀jì kan o ṣùgbọ́n ẹni tó wá yé asán ló pọ̀ jù nítorí pé ogun ò ní jẹ́ kó ògo yẹn búyọ ogun á pa ògo yẹn run ráúráú wọn ò ní fún láyè tó bá ń pé 72 màmá ok ẹ wo màmá kan 62 ni nígbà tó fi wá chọ́ọ̀chì mo ní màmá 30 days òní dé tẹ máa fi lọ London ó ní mo gbọ́ sà ẹjọ́ tẹ bá ti ṣe tán sà owó ti máa fi padà sí Ìbàdàn ni mò ń wá kò sówó mọ́tò lọ́wọ́ mi ṣùgbọ́n ọkàn mi ní kí n wá sọ́dọ̀ yín mo ṣe wá láti Ìbàdàn wá sínú ìsọjí yín mo ní
màá fún yín ṣùgbọ́n ẹ gbà mí gbọ́ 30 days ò ní dé tẹ́ máa fi lọ́ọ̀lù òyìnbó màmá yẹn náà ti ń sọ láti ọmọ ọdún 12 ọ̀rọ̀ náà ò ṣe òun ti pé 62 òun ò dẹ̀ kàwé bàbá ọ̀rẹ́ ọmọ ẹ̀ ló ránṣẹ́ sí láti London tí yẹn bímọ bó ṣe mú lọ nìyẹn ó ya màmá yìí lẹ́nu ipe ọ̀rọ̀ Ọlọ́run pàpàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run ṣe bẹ̀tẹ̀ ọ̀rọ̀ yẹn jẹ́ kó ti ṣe láti 30 years plus ogun dàlámù ogun òfun ní fọkànbalẹ̀ ogun òfun ní rest of mind ogun ò jẹ́ kó nísinmi dépò pé ọ̀nà yẹn á dára ṣùgbọ́n nínú ìsọjú kan ló bọ́ Ọlọ́run pàdé tẹ́mi Ọlọ́run wọnú mi sọ̀rọ̀ sínú ayé rẹ̀ ìyípadà dẹ̀ dé lẹ́sẹ̀kẹsẹ̀ tó dẹni ọ̀la ó dẹ̀ dé London yẹn kí ni màmá dé London tán nítorí kádàrá ẹ̀ yẹ ni ó máa ń fò káàkiri ni ṣùgbọ́n ayé ti so mọ́lẹ̀ bọ́lọ́run ti gbà á là tán tú sílẹ̀ màmá máa ṣe oríire nílùú òyìnbó màmá yẹn nísìn tí mò ń sọ̀rọ̀ yìí ó máa ń kó oúnjẹ wọ̀lú òyìnbó ni lóríṣiríṣi fún ọmọ Nàìjíríà tó wà lọ́hùn tí ó mọ̀ pé ayé òun máa dára bẹ́ẹ̀ ẹ rí ẹ jẹ́ mọ̀ pé ògo ìyá yẹn fọhùn ògo ìyá yẹn fọhùn tó dẹ̀ sẹ́ǹ pé nísìn gbogbo ayé ló ń torí ẹ lọ bá ẹjọ ẹ lọ bá wòlíì so tó bá yẹ pé ògo yẹn ò fọhùn bàbá kò ní sí ìjẹ́rìí sí ẹ̀yìn wáyé Dáfídì Sọ́ọ̀lù fẹ́ jẹ́ kó fọkàn balẹ̀ bẹ̀tì má jẹ̀mú ti wà lórí ẹ̀ torí ànáìtì ẹ̀ ń ṣiṣẹ́ ògo ẹ̀ fẹ́ fọhùn ògo ẹ̀ ò bá ti fọhùn kó tó pé 30 years ló ẹ̀ṣẹ̀ wá dọba Jósẹ́fù ògo ẹ̀ ti fẹ́ fọhùn láti nǹkan bí 18 years 30 years ló ẹ̀ṣẹ̀ wọ ààfin Dáfídì ògo ẹ̀ ò bá ti fọhùn kí Dáfídì tó pé 30 years bí 20 something lọ Dáfídì ti di ọba ẹ̀rí now Sọ́ọ̀lù ò fún láyè Sọ́ọ̀lù ò jẹ́ kí Dáfídì nísinmi dépò pé ògo ẹ̀ lè fọhùn bẹ̀tì ògo yẹn fọhùn nígbòyà wọ́n kó gbogbo ọmọ ẹ̀ nínú ìwé 2 Samuel chapter 30 verse 7 8 9 ẹ̀rí wọ́n dẹ̀ kó gbogbo ọmọ ìyàwó ẹ̀ wọ́n kó lọ àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n tọ́jọ́ àwọn fẹ́ sọ lóko pa àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ṣùgbọ́n ní ìgbàgbọ́ nínú Ọlọ́run mo fẹ́ kó ní ìgbàgbọ́ kó dẹ̀ ní ìgboyà ó wà lọ bá àwọn wòlíì ó ní kán lọ mú kíní kan bá àwọn béèrè lọ́wọ́ Ọlọ́run ìwọ ni kó béèrè wòlíì ẹ ni kó wárí tó bá rí wòlíì ẹ rí tọ́lọ́run bá ṣe mí ní wòlíì ẹ pè mí n tí n bá sọ fún ẹ kó tẹ́ etí ẹ kó gbọ́ ìwé ìfihàn orí 3 ẹsẹ̀ 6 káwọn èèyàn gbọ́n tẹ́mi sọ fún jọ kó dán iṣẹ́ ìránṣẹ́ mi wò tẹ́mi bá ṣe wòlíì ẹ tí n bá tẹ̀ ṣe wòlíì ẹ máa ti sọ fún ẹ pé rìn síwájú bẹ́ẹ̀ tí n bá sọ fún ẹ pé báyìí lolúwa wí bẹ́ẹ̀ ni kó gbàgbọ́ kó dán kó bá yẹ ṣe máa rí wòlíì sọ pé kó le kó ba kó pápá gbà padà nínú ìwé Samuel chapter 30 yẹn Dáfídì le Dáfídì bá Dáfídì gba ògo ẹ̀ padà bàbá ó gba ògo yẹn ẹ̀rí ó gba nígbà Dáfídì fẹ́ gbogbo yẹn kọ́ ó tún gba gbogbo ìbùkún táwọn ọmọ Amálẹ́kì tí wọ́n ti ń kó káàkiri ó gba gbogbo ẹ̀ ìgbà tọ́lọ́run fẹ́ san fún triple lọ́lọ́run san fún padà tó dẹ̀ sẹ́ń pé ògo yẹn ló tún kó lẹ̀ sílẹ̀ Ísírẹ́lì ló fi ṣàánú gbogbo àwọn àgbàlagbà nípasẹ̀ làwọn àgbàlagbà náà wá síjú àánú wò ẹ̀rí ọdún náà ló máa dọba ọdún tá à ń sọ yìí gangan òun ni Dáfídì dọba o so ó possible kógun máa lé ẹ ó possible kógun máa bá ẹ jà ó possible kógun máa darí ẹ ìwọ tó gbẹ̀yìn tẹ́ wà ń bí o ti wà ń pò kan tẹ́lẹ̀ òun lọ sílẹ̀ iléeṣẹ́ ló dálẹ̀ iléeṣẹ́ ń bàjẹ́ má wọ̀rí má bọkàn jẹ́ tọ́lọ́run bá ní kó bá mi pàdé tàbí ìwọ ìyá bàbá tó bá mi pàdé sọ fọ́mú ẹ tó ní company abẹ́nibọ́dì wà á rí i pé tọ́lọ́run bá nílò mi fún ẹ lásìkò yìí ògo á dìde so ogun yẹn á ṣẹ́ wà á rí ògo ẹ lò ní orúkọ Jésù bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ogun á ṣẹ́nu ayé ẹ wà á dẹ̀ rí ògo yẹn lò ní orúkọ Jésù pé nọ́mbà yìí nọ́mbà ayọ̀ ẹni ẹ 070 360 38757 070 360 38757 àti 091 356 42057 WhatsApp number mi nìyẹn 091 356 42057 nọ́mbà ayọ̀ ẹni yẹn mo fẹ́ kó máa pe nọ́mbà yẹn èmi mo ṣì orí òkè àwẹ̀ 71 days tí mo wà on the 15 yìí ló máa tán yá tètè pè nísìn kájọ gbàdúrà
tẹ́mi Ọlọ́run bá ní ìgbésẹ̀ kan ní kí n gbé fún ẹ jẹ́ kí ẹ̀mí ẹ kó dàpọ̀ mọ́ kó dánṣẹ́ ìránṣẹ́ yẹn wò kó wá wo rìsọ́ọ̀tì ayọ̀ tó rí nígbẹ̀yìn o lè wà nù tẹ̀ wọ́n. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 00